Wọ́n ní kí ìyàwó wọn ti dẹ̀. Ìyálé ló wà síwájú náà. Wà síwájú. Wọ́n ní kí bàbá. Ẹja sí kábíyèsí o. Gbogbo ẹ̀yin obìnrin ẹja sí kábíyèsí o. Ó fọ́ àwọn bàbá yóò rí i ṣe. Paparazzi ẹ̀rẹ̀ náà máa ń dágbé rẹ̀. Ẹja sí kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọba àlàáfíà ni bàbá àlàáfíà ni wọ́n, bàbá ìdàgbàsókè, bàbá ọ̀tọ̀, bàbá. Tàdé ṣe ti pẹ́. Ibi awilade ọ̀rọ̀ kù sí o. Àwọn tó bá ti ń fẹ́ àlàáfíà lè fẹ́, tó ń gbàgbéga lè fẹ́, gbogbo bá ti ń fẹ́ pátá máa rí bó ṣe fẹ́. Nínú àwa tí ò lẹ́yìn o, nínú ẹni tí ò lókù, ẹni fẹ́ gbé dàná ọkọ̀ bẹ́ẹ̀ kárọ̀ lọ́rùn o. Ó ní níjọ́ fìjọ́ tí ẹ bá